السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف المرسلين هو سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم بإحسان إلى يوم الدين. Adọ́pẹ́ fún Ọlọ́run ọba tó ní kémi àti kátìjọ máa bẹ láyé lónìí, mímọ̀ ṣe wa kọ́, ó wu Ọlọ́run ló ṣẹ́ wa kù. Adọ́pẹ́ fún Ọlọ́run o. Àwa ta Ọlọ́run ta dúpẹ́ fún àtọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Ìkẹ́ náà kó má mọ lórí Ànábì nìkan, kó má bá gbogbo àwọn ará ilé, àwọn sàhábà, àwọn kùlàfọ́ rọ̀ṣídùn lápapọ̀. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Gbogbo àwọn àfẹ́sìn wọ́n ti bọ́ sálẹ̀ kíyámà, Ọlọ́run bá wa kẹ́ wọn. Gbogbo àwọn àfẹ́sìn tó wọ́n ń bẹ láyé, Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà ara dákun bá wa ṣe fún wọn Ọlọ́run. Gbogbo àwọn àfẹ́sìn tó ń bẹ láyé tó ń jíṣẹ́ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ tó já sí pé qala Allah qala Rasul, Ọlọ́run sọ, Ànábì sọ, tí wọ́n tako t'Ọlọ́run, tí wọ́n tako t'Ànábì. Torí àfáà tí bá ń wo yẹ̀pẹ̀, ó tako t'Ọlọ́run nìyẹn, ó tako t'Ànábì o. Àfáà tí ń yẹṣẹ́ wò, ó tako t'Ọlọ́run, ó tako t'Ànábì. Gbogbo àwọn àfáà tí wọ́n jẹ́ àfẹ́sìn tí wọ́n ṣẹ́kù lórílẹ̀ tó ń jí ṣọ́nà lọ́wọ́lọ́wọ́. Látòrí àwọn bàbá wa Sheikh Imran Eleha, àwọn àfáà wa Sheikh Saheed Shittu, àwọn àfáà Mofọ́lọ́runṣọ́, torí kárí gbogbo àwọn àfẹ́sìn bẹ́ẹ̀. Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àlàáfíà dákun bá wa ṣe fún wọn. Àwa kí gbogbo ẹ̀yin yá wa, ẹ̀yin bàbá wa nínú Islam, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà, pẹ̀lú gbólóhùn pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ẹ̀yin yá wa, ẹ̀yin bàbá wa, ṣẹ́rí nǹkan tá à ń sọ yìí kì í ṣe pé ó ní kankan tá a fẹ́ gbà ń bẹ̀, ṣùgbọ́n àánú àwọn èèyàn tí wọ́n ti jì sọ́fìn ayé ní í ṣe wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ṣìnà. Ẹ̀yà wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti ṣìnà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti bà tiwọn jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti dà tiwọn rú. Ìgbà tí mo sọ̀rọ̀ nípa kò sẹ́ni tó ní ìmọ̀ kọ̀kọ̀, ohun tó láwọn bá sọ mo sọ ń bẹ̀, ohun tí hadith Ànábì Muhammad wí tá Ànábì sọ mo wí, mo sọ. Ṣùgbọ́n eléyìí a fẹ́ fi jẹ́ kó yé ìyàwó àtẹ̀yìn bàbá wa pé kò sí ẹni tó lè, kò sẹ́ni tí ń ríran. Gbogbo ẹni tí ń yẹ iṣẹ́ wò pátá bàbá ńlá irọ́ ni wọ́n pa. Àtẹni tí ń wò yẹpẹ ní, àtẹni tí ń lo tẹ̀síbà, irọ́ ni gbogbo wọn pa. Ẹ̀yin yá bàbá wọn ò rí kankan. Wọ́n ṣe kí ni? Wọn ò rí kankan. Torí ìdí kílà ní fi dákẹ́ tá máa sọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àárín ọkọ àti ìyàwó làwọn àfáà tó ń wo yẹpẹ, tí wọ́n ń wo tẹ̀síbà ni wọ́n ti bàjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àárín ọmọ àti ìyá ni wọ́n ti bàjẹ́. Ẹ̀yin yá bàbá wa, lánàá mo ti ṣàlàyé nípa yẹ̀pẹ̀, gbogbo ọ̀nà tó fi ń gbà wo yẹ̀pẹ̀ tó já sí pé kò sí kankan, wọn ò rí kankan, ìlàkàì ìròrí ni wọ́n fi ń gbé. Wọ́n fẹ́ jẹ́ kó yé yín again pé ọ̀nà tí wọ́n tún gbà tí wọ́n ń gbà wo tẹ̀síbà, torí àwọn kọ́wọ́ tó já sí pé tẹ̀síbà ló máa ń lò, àwọn kọ́wọ́ tó já sí pé tẹ̀síbà làwọn máa ń lò táwọn máa fi ń woṣẹ́. Tẹ̀síbà tí wọ́n ṣe fún pé ká fi máa ṣe òǹkà, ká fi máa ṣe òǹkà, bóyá la ilaha illallah ló fẹ́ fà ní 33 kó fi lè mú iye nǹkan tó ń fà, àwọn kan wá ń lò fún ká fi máa woṣẹ́. Ẹ̀yà wa, a fẹ́ wá mọ̀ nísìn bóyá ṣé wọ́n rí nǹkan lóòótọ́ nínú tẹ̀síbà àbí wọ́n rí nǹkan. Aqsamtu billah. Ẹ̀yà wa, ẹni tó bá jẹ́ àfáà tó já sí pé yes, àfáà tó
tó gbóná nínú tẹ̀sùbá wíwò ọ̀nà tó fi wò òun náà ni mo fẹ́ sọ fún yín o ọ̀nà tó fi wò tẹ̀sùbá òun náà ni mo fẹ́ kí ni mo fẹ́ ṣàlàyé fún yín kì í ṣe pé bóyá wọ́n rí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yà wa wọn ò rí nothing ìlàkàì ìròrí òun ló fi ń gbé ó yá àlàyé kó bẹ̀rẹ̀ àfà tó wo tẹ̀sùbá ẹ lọ jáwọ́ ń bẹ́ẹ̀ ìwà àfà tó ń wo yẹ̀pẹ̀ ẹ lọ jáwọ́ ń bẹ́ẹ̀ ẹ kàn ń ṣí àwọn èèyàn lọ́nà ẹ ń bàtà àwọn èèyàn jẹ́ ni ẹ lọ jáwọ́ ẹ̀yẹ wọn bàbá wa náà ẹ̀yin náà má dọ́dọ̀ wọn mọ́ wọn rí kankan irọ́ ni wọ́n pa fún yín irọ́ bàtà ni wọ́n pa fún yín ṣẹ́wárí ní títí tẹ̀sùbá ẹ̀yẹ wọn bàbá wa ẹ bá lọ sọ́dọ̀ àfà ní pé àfà mo fẹ́ wo nǹkan ní pé àfà mo ń rí ìnira kan lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́lẹ̀ ní ọjà wa èmi mo máa ń tà jù ní pé o fẹ́ lọ sọ́dọ̀ àfà o fẹ́ lẹ yẹ̀wò pé kí ló wá fà á tó fi tà mọ́ àfà tó bá wà lo tẹ̀sùbá tó fi tẹ̀sùbá yẹṣẹ́ wò ọmọ afọ́dì ẹ̀ báyìí ẹ máa wọ ẹ̀yà wa o ọmọ afọ́dì ẹ̀ báyìí ọmọ afọ́ tẹ̀sùbá ni o tẹ̀sùbá tí wọ́n ṣe fún òǹkà ká lè mọ iye òǹkà ẹ̀kọ́ tá fẹ́ kà làwọn míì tí wọ́n fi ń yẹṣẹ́ wò ṣé òótọ́ ló ń rí àbí irọ́ ni wọ́n rí ẹ máa mọ̀ ọ́ sìn ṣọ́ máa ń ríran lóòótọ́ níbi tẹ̀sùbá àbí wọ́n kí ń ríran ẹ máa mọ̀ ọ́ sìn ẹ̀yà wa ẹ má ṣe kí ni ẹ máa mọ̀ ọ́ sìn àfẹ́ là ń lójú torí kẹ má bàa lọ kó sọ́wọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ ẹnibi àwọn àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ kèfèrí kẹ má bàa kó sí wọn lọ́wọ́ la fi ṣàlàyé fún yín tọwọ́ tí wọ́n fún tẹ̀sùbá báyìí ẹ̀yà wa ọmọ ká nǹkan sí nǹkan kíkan náà lọ fẹ́ kà sí o nǹkan tó fẹ́ kà sí ó ń ṣe nǹkan dáadáa o ẹ̀yà wa nǹkan tó fẹ́ kà sí kì í ṣe nǹkan gidi o tọwọ́ tí wọ́n ká nǹkan sí wọ́n lè gbé fún ẹni yẹn wípé gbà ó yá dàníyàn kan tó bá ń ṣe é sí ìwọ náà wàá dàníyàn wípé mo fẹ́ mọ̀ ìdí tí mi ò fi tà mọ́ gbogbo ètò bá wà nídìí ẹ̀ mo fẹ́ mọ̀ ẹ̀yà wa ẹ̀yin bàbá wa tó bá ti wá dàníyàn tán ọmọ wa ní kó mú kan wọ́n ní kó ṣe kí ni wọ́n á ní kó mú kan ọmọ wa mú tó bá mú báyìí tó bá mú wíwá báyìí tó bá mú báyìí ẹ̀yà wa ẹ sọ pé kí ló fẹ́ fà kí ló fẹ́ kà Muhammadu Musa Firauna mẹ́ta yẹn ló fẹ́ kà ẹ̀yà wa ọmọ wa ní Muhammadu Musa Firauna Muhammadu Musa Firauna ṣe ti pé ibi tó parí sí ni Firauna ló end ẹ̀ èyí tó bá wá end ẹ̀ yẹn bó jẹ́ sí pé Firauna ni nísìnyí Firauna ló end ẹ̀ ọmọ asọ̀fẹ́ nìyẹn pé ẹnìkan wà tó já sí pé ó dúndùn pé ó fẹ́ bà tiẹ̀ jẹ́ wàhálà kan ń bọ̀ wá ṣẹlẹ̀ tó bá múra dáadáa tó bá débẹ̀ tiẹ̀ dáadáa wàhálà yẹn á sọ ẹ́ di kan mi ìyẹn tó bá yẹ pé Firauna ló bá parí ẹ̀ tó bá yẹ sí pé Musa ló bá end ẹ̀ torí anabi Musa rí fìtínà púpọ̀ láyé ọmọ wa ṣàlàyé pé àwọn kọ̀ọ̀kan wà tó já sí pé wọn ò fẹ́ jẹ́ kó ga ẹ̀yà wa irọ́ ni o ìròrí ló fi ń gbé o ló bá já sí pé Muhammadu ni wọ́n fẹ́ lò ẹ mọ̀ pé nígbà tá anábì wà Mẹ́kà anábì ní ọ̀tá púpọ̀ ọmọ ni àwọn ọ̀tá rẹ̀ sọ̀rọ̀ àǹdí àwọn ọ̀tá rẹ̀ pọ̀ àwọn ni wọ́n wà nídìí kó má lè rí ọjà tà ẹ̀yà wa ẹ dákun kí ni wọ́n rí bẹ̀ vision wo ni wọ́n rí ẹ̀yà wa vision wo ni wọ́n rí bẹ̀ ẹ̀yà wa vision wo ni wọ́n rí la fi ní ẹ̀yà wa ẹ̀yin bàbá wa nínú Islam
irọ́ ni wọ́n pa wọ́n rí kankan ẹ̀yin ìyá wa ẹ tají ẹ má kó sí wọn lọ́wọ́ mọ́ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ tají ẹ má lọ yẹṣẹ́ wò mọ́ tí kankan bá ń ṣẹlẹ̀ sí ẹ jókòó kó bí Ọlọ́run yọ̀nà fílà kó tẹ́wọ́ rẹ méjèèjì sọ́dọ̀ Ọlọ́run tó ọkọ tó ń fẹ́ níwájú Ọlọ́run tí kankan bá ń gún ẹ lójú nígbèsè ayé ẹ Ọlọ́run ni kò fi sùn Ọlọ́run ni kò béèrè lọ́wọ́ ẹ ẹ̀yà wa gbogbo àwọn ẹni tẹ́lẹ̀ ń bá ń pé kọ́ bá yín wo yẹ̀pẹ̀ kọ́ bá yín wo tẹ̀síbà irọ́ ló ń pa fún yín ẹ̀yà wa irọ́ bá sáló wà ń bẹ̀ wallahi azim aksamtu billah gbogbo àwọn tó ń wo tẹ̀síbà láyé wọn rí kankan wọn ẹ̀yà wa Muhammadu Musa Fir'aun náà ni wọ́n fà ìròrí ló fi ń gbé ẹ̀yà wa ìròrí ni wọ́n fi ń gbé ìròrí náà fi ṣe kí ni wọ́n fi ń gbé ẹ̀yà wa ẹ má kó sí wọn lọ́wọ́ mọ́ and then again ìwọ ọkọ àti ìyàwó tẹ fẹ́ fẹ́ra yín tẹ ṣì wà lọ́nà tẹ ló ń yẹ̀ wò pé ṣé kádàrá yín bára yín mu torí ẹlòmíì máa wà tó pé wọ́n fẹ́ra wọn lọ́wọ́ wọ́n máa wá lọ yẹ̀ wò lọ́dọ̀ àfáà ẹlẹ́bọ wípé ṣé tá a bá fẹ́ra wa ṣé kádàrá wa bára wa mu wọn rí kankan o ẹlòmíì àwọn àfáà mi wọ́n ti da relationship wọ́n ti dàrú jìnnà tẹ́lẹ̀mí bá wá wo ṣe tóbi bá wá wò pé n fẹ́ wò bóyá ọkọ mi tí mo fẹ́ fẹ́ ṣé kádàrá bára wọn lè ní kádàrá yóò bára yín mu tó bá fẹ́ ò ní bímọ fún wọn ò dẹ̀ rí kankan o wọn ní kankan o àwọn kan sọ tiwọn ni o wọ́n sọ tiwọn ni gbogbo ìwọ ọkọ àti ìyàwó tẹ wà lọ́nà tó lọ ń yẹ òpó fẹ́ wò bí kádàrá yín bára yín mu má lọ yẹ̀ wò mọ́ irọ́ ló pa fún yín irọ́ ni wọ́n pa jókòó yẹn náà fi láàkó bí Ọlọ́run pé Ọlọ́run o ìyàwó mi tí mo fẹ́ fẹ́ dákun Ọlọ́run tó bá yẹ sí pé ìyàwó mi ni Ọlọ́run jẹ́ irin fẹ́ tó pé kò ṣe ìyàwó mi má jẹ́ irin fẹ́ bí Ọlọ́run fún rẹ bí Ọlọ́run fún rẹ ẹ̀yà wa ẹ̀yin bàbá wa nínú Islam lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà kò sóhun tá fi ń sọ kíní yìí kò sí nǹkan tá fi ń ṣàlàyé gbogbo kíní yìí tó kọjá pé a fẹ́ jẹ́ kẹ́yìn ìyá wa kẹwàá lójú ọ̀nà tọ́lọ́hun a fẹ́ jẹ́ kẹ́yìn ìyá kẹsẹ́ kíni kẹwàá lójú ọ̀nà tọ́lọ́hun gbogbo nǹkan tó bá takò tọ́lọ́hun láyé gbogbo nǹkan tó bá takò tọ́lọ́hun tó takò tẹ̀ Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam kíní yẹn kò sọ́nà bẹ́ẹ̀ o ìyẹ̀pẹ̀ wíwò ó takò tọ́lọ́hun kọ́mọ́ lo tẹ̀síbà ó takò tọ́lọ́hun wọ́n kọ́ fún tẹ̀síbà báyìí wọ́n kọ́ fún díẹ̀ wọ́n wá ṣe ní wúyẹ́wúyẹ́ síbẹ̀ wọ́n á ní kẹ́ mú nǹkan bẹ́ẹ̀ Muhammadu Musa fìyàwó náà nǹkan tó ń fà nìyẹn ẹ̀yin yá wa ìwòrí lọ́ fi ń gbé o bá bá láì rọ́ ni wọ́n rí kankan o wọ́n rí kankan ẹ̀yin yá wa ẹ má lọ sọ́dọ̀ wọn mọ́ ẹ má lọ yẹṣẹ́ wò mọ́ tí kò bá ṣẹlẹ̀ sí ẹ bẹ̀ Ọlọ́run fún rẹ bẹ̀ Ọlọ́run bá tó dẹ bẹ̀ fún rẹ ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa nínú Islam ẹ má lọ yẹṣẹ́ wò mọ́ mo tún tu repeat ẹ má lọ yẹṣẹ́ wò mọ́ irọ́ ni wọ́n ń pa ẹlòmíà ní ilimu zọ́yìí wà ilimu bátì ni wà ilimu bátì ni o kò sí kan tó kún nínú ilimu bátì tó kọjá àlùjọ̀nù bàbá ńlá irọ́ ni wọ́n pa ẹ̀yà wa bàbá ńlá ni wọ́n pa ẹlòmíà tún pe àwọn ní àwòràwọ̀ ẹ̀yà yín bàbá kò sẹ́ni tó lè wòràwọ̀ o kò sẹ́ tó lè wòràwọ̀ o tó kọjá Ọlọ́run ẹ̀yà wa ẹ má yẹ kó tọ̀ yín ẹ má jẹ́ kó parọ́ fún yín mọ́ ẹ má jẹ́ kó bà tàwọn èèyàn jẹ́ mọ́ ẹ̀yà wa bàbá nínú Islam ẹ lọ jára yín ẹ jẹ́ kó yẹ àwọn afẹ́ ẹlẹ́bọ pé ojú yín ti là ẹ má lọ sọ́dọ̀ wọn mọ́ lọ yẹṣẹ́ wò irọ́ ni wọ́n pa fún yín gbogbo ẹni mo fi sọ pé irọ́ ni aksantu billah wọ́n tún buwọ́ pẹ̀lú Ọlọ́run irọ́ ni wọ́n pa fún yín wọn ò rí kankan
ẹ wo mi tí n bá rí díẹ̀ ni tí n bá ti tó bá yẹ pé mi ò tí ì rí ìlànà rẹ̀ rí bó ni mo ṣe fẹ́ mọ̀ díẹ̀ mo ti rìn rí gbàtà wá rí pé gbogbo kíní yìí a fi ń da ilé onílé rú ni ikú òde gbọ́dọ̀ bá kan báyìí kò gbọ́dọ̀ ká mọ́yàn lọ́wọ́ la fi jáwọ́ kó bẹ́ẹ̀ pé kíní yóò dáa ẹ̀yà yín bàbá wa àwọn ẹlòmíà ní ọmọ kékeré ni ọmọ kékeré ní dá láàmú ọmọ kékeré kọ̀ọ̀kan ò dá mi láàmú o mo mọ kan tí mo sọ ẹ̀yà wa òdodo ọ̀rọ̀ gidi ni mo sọ fún yín o òdodo ọ̀rọ̀ gidi o ni mo sọ fún yín o ẹ̀yà yín bàbá wa ní Islam Ọlọ́run ní ṣì yín lọ́nà o ẹ̀yin yá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà Ọlọ́run ní ṣì yín lọ́nà o Ọlọ́run ní ṣì yín lọ́nà o hídínà siratal mustaqim Ọlọ́run fọ̀nà mọ̀ wá lójú ọ̀nà tó dúró dédé lójú ọ̀nà tó straight Ọlọ́run má jà bá wọn ṣẹbọ Ọlọ́run tó bá kù díẹ̀ ká ṣẹbọ Ọlọ́run káwa kú nílé Ọlọ́run má jà bá wọn ṣẹbọ Ọlọ́run o nínú àwọn ọmọdọ́mọ wa dákun má jà kó bá má yọ ẹlẹ́bọ nínú àwọn ọmọdọ́mọ wa Ọlọ́run la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.